gbogbo ìgbà yòówù tó bá ti ń jẹ́ pé ẹni títí ẹ̀ bá ti ń dà èmi náà ń dunnú sí ni ẹni tó kù díẹ̀ káàtó mò ń sọ̀pọ́ọ̀tì ọ̀yá ẹ̀jẹ̀ àṣẹ báyìí ẹ̀jẹ̀ àṣẹ báyìí kí ló kù ibi tó kù sí rè ṣùgbọ́n tó bá yẹ pàtì rọ́wọ́ ọyọ mi mo ṣe ń rọwọ́ ọyọ òun ló ń bí ẹ nínú ó ní ò jẹ́ kó fọ́ ọ lórí orí rẹ̀ ò lè fọ́ pátápátá ni o ní tí mo mọ̀ òun ni mò ń sọ bí n bá ti fẹnu òkè mi bá ti sàlẹ̀ tí mi ò fi ṣàbòsí tí mi ò sọ pé kó mọ̀ dáa fún ọ tó wá ń bọ́ sórí ìkànnì ayélujára ó sọ̀rọ̀ mi láì dáa tó ò tiẹ̀ mọ̀ mí rí dọ́gbọ́n mo ṣe nǹkan tó dáa fún ẹ lẹ́yìn ẹ̀ mo ń tẹ̀lé o mo sì wúwà pẹ̀lú rẹ wọ́n sọ ọ̀rọ̀ ẹ lágbájá kìnìkan mo ní ẹ̀ fi lẹ̀ bó ṣe mọ̀ ń wù ló ṣe ń wù èèyàn wa ni ẹ jẹ́ kó mọ̀ ṣe ìtòdà náà ló ń ṣe ṣùgbọ́n gbogbo ìgbà yòówù tó bá ti wọ́n ronú àìdá sí mi ó lè tó mi o ẹ̀yìn mi ló máa wà ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ torí pé mo ti sọ fún ọ ṣáájú yóò bá ní àǹsálọ̀ ṣáájú ìjà ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò tiẹ̀ tí bẹ̀rẹ̀ èmi kò mọ̀ mọ̀ bọ̀ ọjà ọba òkè yóò mọ dojú tó mọ̀ sí yóò mọ yí padà láti mọ̀ fi bá ọjà torí mi ò ronú àìdá kankan kan mi ò ronú pé kí tiẹ̀ mọ̀ dá mi ò sọ pé bó o ṣe ń lọ síwájú àbí ibì kan ló kù díẹ̀ sí tó wẹ́ pé ibi tó kù sí ọ̀hún òní mo ti ń gbárùkù tí ọ̀ tó bá ronú pé ibi tèmi ń lọ yìí kí n mọ̀ débẹ̀ ìwọ gan-an ni màá fi ṣàtẹ̀wọ̀n ọdún 2024 láṣẹ Èdùmàrè Olalekan Akanji ìkọ́ Aṣiwaju akọ́mọlásàlédè mo sọ fún yín pé ẹ̀sìn ọ̀tá ẹni kì í ga lójú ẹni kì í ga lójú ẹni.